lẹ́yìn tí interview mi pẹ̀lú yín tó jáde bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn mo wá gbé interview ààrẹ Laji Abbas náà mo gbé tí wọ́n jáde mi ọ̀bẹ́ ẹ̀ wò. Ẹnìkan fi ránṣẹ́ sí mi àmọ́ bí ó jẹ́ kí mi fi gbára ráyè wo gbọ́n ọ̀rọ̀ bíi 2-3 kan wà níbẹ̀ tí mo kàn gbọ́ torí ọwọ́ mi tẹ́ tako àbí. mi ò tako ó kàn lè jẹ́ pé a lè kàn ṣe àlàyé díẹ̀ mọ́. ṣé a lè sáré wò ká tó. ok ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti ààrẹ Laji Abbas. mo gbọ́ bẹ́ẹ̀ ṣé ẹ̀dẹ̀ ṣì rí tímọ́tímọ́ dì. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ó dà pé níbi ìtàn ẹ máa ń àwọn ibì kan wà tẹ́ ẹ ti ní agreement tàbí. rárá kò sí nínú agenda mi láti tako ìtàn. ohun tó wà nínú agenda tèmi ni láti gbọ́ ohun tí ẹnìkan sọ bóyá mo lè kọ́ sí láti bẹ̀. tàbí torí wọ́n nílùú gangan ó ní ojú méjì èyí tó bá kọ sẹ́nìkan. ṣùgbọ́n iṣẹ́ tèmi gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ìwádìí tó dẹ̀ tún wálẹ̀ pìtàn èmi ń ṣiṣẹ́ lójoojúmọ́ pẹ̀lú àwọn tí wọ́n ń pè ní archaeologist. yàtọ̀ sí yẹn mo ń gbìyànjú àti lọ bá àwọn èèyàn níkọ̀ọ̀kan gbọ́ tẹnu wọn máa wá fi ohun tí mo gbọ́ àwọn kan wà tí màá tún rí ńbẹ̀ náà ohun tí mo rí máa wá fi ṣe àkàwé ohun táwọn èèyàn ti kọ. nígbà míì máa rí ibi tí àwọn èèyàn ti ṣí ọ̀rọ̀ pé ohun tí wọ́n sọ fún wọn náà níbẹ̀rẹ̀ náà sì ni wọ́n sọ ṣùgbọ́n nígbà táwọn máa kọ wọ́n ṣí ọ̀rọ̀ yẹn kọ wọ́n ṣe àlàyé míì ṣe. nígbà míì ẹ mọ̀ pé kì í ṣe ayé irú àsìkò tá a wáyé táwọn èèyàn tètè máa ń lọ ó ṣeéṣe kí wọ́n pe àwọn ọ̀rọ̀ míì lọ́nà òdì tàbí kó jẹ́ pé wọn ò tiẹ̀ dúró béèrè nípa yẹn torí ọ̀tọ̀ ni tán bá lọ tán bá sì rí nǹkan tán bá lọ ń gbà yẹn lọ́hùn àwọn ìtókùn tó jẹ́ sọmọ ń gbé ẹ̀ wọn tiẹ̀ ní yàsẹ̀. ẹ jẹ́ kí n má pẹrẹ wá lọ́wọ́lọ́wọ́ àwọn ìlú 6 kan wà tí mò ń gbìyànjú àti húlẹ̀ kanlẹ̀. àwọn ìlú 6 yìí wọ́n ní agbára láyé àtijọ́ torí wọn kì í ṣèlú orílẹ̀ ni wọ́n. orílẹ̀ kí ni yàtọ̀ ìlú àti orílẹ̀. ìlú ẹ sọ pé àwọn tó lù pọ̀. ìlú jẹ́ ẹyọkan ó jẹ́ settlement kan lórí ilẹ̀ kan ilẹ̀ tó jẹ́ ti àwọn èèyàn kan. wọ́n lè tó 6 méjì. ẹ jẹ́ kí n má pẹrẹ wá orílẹ̀ ní Ìrẹsà ní Ìrẹsà a ní Ìrẹ́gun a ní Ìrẹsà Adú a ní Ìrẹsà Pa a ní Ìpasà àwọn ìlú ni mò ń kà yẹn gbogbo wọn yẹn wà ní orí ilẹ̀ Ìrẹsà. àwọn èèyàn yẹn ni wọ́n ń jẹ́ Ìrẹsà orílẹ̀ gbogbo Ìrẹsà níbikíbi láyé ní Ìrẹsà. ṣùgbọ́n bí èèyàn bá wá ń lọ sílé Ìrẹsà á rí èyí tó jẹ́ pé ìlú ẹ̀ ní Ìrẹsà Adú ni ìlú ẹ̀ Òkò ìlú ẹ̀ Ìrẹsà Pa ìlú ẹ̀ Ìpasà bí àwọn ìlú yẹn ṣe wà òun nìyẹn lábẹ́ orílẹ̀ tiwọn. orílẹ̀ yẹn máa wá ní oríkì tiẹ̀ lẹ́ṣẹ̀ rí tán sọ wípé Ìrẹsà àjòjé ojú tì lálọ́ àlọ́ náà fúnra ìlú kan ni lábẹ́ Ìrẹsà láyé àtijọ́ ṣe rí pé orílẹ̀ nìyẹn. ṣùgbọ́n àwọn orílẹ̀ tí mo ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ń sìn Ìgbòrí wà ńbẹ̀ Ọ̀gbìn wà ńbẹ̀ ẹ gbọ́ tí wọ́n sọ pé Ọ̀gbìn ará Ògbójò ọmọ ẹ̀sà Ọ̀gbìn ará Ògbójò ọmọ súnkẹ́ bí ẹni súnmọ́. ọ̀pọ̀ èèyàn ò mọ̀ pé orílẹ̀ ní Ọ̀gbìn wọn ò mọ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn nígbà tó gún tú orílẹ̀ yẹn làwọn èèyàn fọ́n káàkiri ṣùgbọ́n kì í ṣe pé Ọ̀gbìn ti parẹ́ ni ó wà ńbẹ̀ ó kàn jẹ́ pé ó ti di kékeré ṣùgbọ́n a ti wá ń fojú rẹ̀ mọ́lẹ̀ ó wà lára àwọn iṣẹ́ tí àwọn èèyàn lè ṣe wà ńbẹ̀. àwọn èèyàn wà ńbẹ̀ ibi tó ń pè ní Gbòrì náà òun náà wà ńbẹ̀ orílẹ̀ lòun náà ó kàn jẹ́ pé iṣẹ́ wa àwọn iṣẹ́ tó béèrè fún owó ńláńlá ni láti ṣe so lọ́pọ̀ ìgbà ó máa ń wọlẹ̀ torí ìgbà míì á wà níbòmíì nígbà 10 10 ìgbà 20 láti máa lọ tún ọ̀rọ̀ ìsọ tún béèrè ṣèwádìí tó bá ṣeé ṣe ká mọ àwọn archaeologist dání lọ
ẹ bá wa wọlé kó lè bá ní ìdí. So ìdí nìyẹn tó fi jẹ́ pé iṣẹ́ ti wá yàtọ̀ díẹ̀. Tá a bá ń sọ ìtàn ohun tójú wa rí, ohun tí a lè tọ́ka sí, àti ohun tó ṣe é fi ẹ̀rí gbè lẹ́sẹ̀, ohun là ń sọ. Now nípa n ta sọ débẹ̀, mo ní àwọn nǹkan wo ni ẹ rí mú níwọ̀nba tẹ́ wò níbi interview yẹn? Mo kàn fẹ́ mọ response yín àbí reaction yín. Mo sọ lẹ́ẹ̀kan pé mi ò ráyè gbọ́ púpọ̀ ńbẹ̀, àmọ́ mo rántí pé wọ́n ń ṣàlàyé nípa bóyá ààfin àbí ọ̀fìn. That is something like Aláwọ̀fin. Majorly, àwọn kan wà tó jẹ́ pé àwa tí a wá láti area ilẹ̀ Ẹ̀gbá tí a ò mọ̀ ń pa ẹ̀ dáadáa, tí kìí sì ṣe ẹ̀bi, ibi gbogbo ni. Tẹ́nìkan bá wà ní Ọ̀wọ̀ tó mọ̀ nípa Ọ̀wọ̀ dáadáa, tí yóò bá wá sí Ìsẹ́yìn kò lè mọ̀ nípa ìtàn Ìsẹ́yìn. Tó bá kàn ká nínú ìwé kò lè mọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ tó bá wá láti Ọ̀wọ̀ tó wá sí Ìsẹ́yìn, á mọ̀ pé abala ní Ìsẹ́yìn. Ìgbà yẹn náà máa sọ fún pé ẹnìkan jẹ́ Abà. Ìgbà yẹn ni wọ́n sọ fún wípé ìdí tó rò fi ń jẹ́ orò ni, ẹni ń jẹ́ Ìrẹ̀lú. Wọ́n máa wá ṣàlàyé. Ìgbà la máa wò pé òun ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa Ìsẹ́yìn. Ṣé wá rí èdè Yorùbá? Ẹni tí ò bá mọ̀ nípa àwọn tí àwọn olóyìnbó ń pè ní Central Yorùbá language, ọ̀pọ̀ ọ̀rọ̀ Yorùbá ló máa gbé gbági. Ohun tí mò ń mẹ́nubà nìyí. Last time a sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n ń pè ní Ùgbò. Tí wọ́n bá ní kí àwọn ará Ùgbò kọ àwòrò tàbí kí wọ́n pè ibi tó yẹ kán fi WCGH náà máa kọ síbẹ̀. Tí wọ́n bá ní kán kọ Ọlọ́wọ̀, ibi tó yẹ kán fi WCGH ló máa wà mẹ́ẹ̀. Ẹni tí ò bá wá mọ̀, tí wọ́n bá máa pè náà, bọ́n ṣe máa pè náà nìyẹn. Ẹni tí ò bá wá ti mọ̀ nípa àṣà wọn, èdè wọn dáadáa, ó máa wò pé ọ̀tọ̀ lọ̀rọ̀ táwọn èèyàn yìí ń sọ. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn like wọ́n fẹ́ kọ owó, wọ́n á kọ OGHO. That is, mọ́lá máa pè náà wá ní owó. Láti ijọ́ náà ní ibi tó ń pè ní Ifẹ̀, bí wọ́n ṣe ń pè náà ni ẹ fi máa rí tí wọ́n sọ wípé Ọ̀gọ̀ọ̀nẹ as in Ọ̀wọ̀ ni. A mú W yẹn kúrò láàrin Ọ̀gọ̀ọ̀nẹ tàbí GH yẹn kúrò ńbẹ̀, a wá sùnrù ẹ̀ pọ̀ la fi ń kọ ọ méjì nísìnyí. Tó fi di Ọ̀ọ̀ni. The right pronunciation will be Ọ̀gọ̀ọ̀nẹ. Because mo wò téèyàn bá fẹ́ wọ ìlú Ọ̀wọ̀ náà, ẹ ṣì máa rí OGHO. Something like that. Ní ara àwọn signboard kan bẹ̀. Exactly. So Olúwo, ìyẹn Olúgbò. Àti kọ àwọn ọ̀rọ̀ yẹn lóríṣiríṣi, ẹ rí ẹ̀yin ẹ̀ǹlẹ́ o, á di ẹ̀yin ẹ̀ǹgẹ́. Ẹni tí ò bá gbọ́ Yorùbá, tí ò gbédè wọn kò lè mọ̀ pé ẹ̀yin ẹ̀ǹlẹ́ o náà ń sọ. Ẹlòmíì gan pè ní ẹ̀rẹ̀ǹnẹ́ because GHEN náà máa kọ fún ẹ̀ǹlẹ́. So ó ní bí àwọn èdè yẹn ṣe rí. Ẹni tí ò bá ti wá gbọ́ wọn káàkiri bẹ́ẹ̀ yẹn, kì í dẹ̀ ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ wá create àwọn èdè yẹn, àwọn náà ti wà láíláí. Gbogbo àwọn èdè yìí sì la wá ṣàbáyìí káàkiri lásopọ̀ papọ̀ lóde Central Yorùbá tá à ń sọ ń sìn. Majorly based on èyí tó common tá a lè pè ní ahọ́n Owu Stong. Owu ní ìlú wọn parẹ́ finally tí wọ́n wá kóra kúrò lódindi. Bí àwọn òyìnbó sì ṣe ń bọ̀,
lára àwọn major people tí wọ́n ń pàdé Òwu pọ̀ nú wọn. Pàtàn d'Abẹ́òkúta àwọn tán kọ́ ń pàdé wọ́n náà wọ́n báyìí ẹ̀rí láti ìgboro Abẹ́òkúta títí lọ dé Ọ̀tà. Bẹ́ẹ̀ bá ṣe ń lọ lójú ọ̀nà majority àwọn ìlú tó yẹn wò ní gbogbo ọ̀nà lọ́tún àti lósì ló jẹ́ pé Òwu ló dominate. Then ní ìgboro Abẹ́òkúta lájá area ibi tán wà Òwu ni wọ́n. Àwọn ni wọ́n sọ̀rọ̀ tó plain tó fẹ́ súnmọ́ èdè tá à ń sọ ń sìn ní àwọn Òwu. Bí ẹ bá lọ sí Ìjẹ̀bú ẹ rí wọn Òwu Ìjẹ̀bú, ẹ tún rí Òwu Kìjà. Bí ẹ bá lọ sí Èkó ẹ ráwọn ará Òwu. Bẹ́ẹ̀ bá lọ sí Ifẹ̀ padà láàrin àwọn èèyàn tá à ń pè Mọdákẹ́kẹ́ larger part of tó ń pè Mọdákẹ́kẹ́ Òwu ni. Òwu kì í ṣọ̀yọ́. Larger part Òwu ni. Àwọn Ọ̀yọ́ wà o but tá bá sọ pé Ọ̀yọ́ then we are talking about àwọn sub-regions of Ọ̀yọ́, not main Ọ̀yọ́ city like bí Ìràwọ̀, bí Oko, bí àwọn ará Ẹdẹ, àwọn ará Wó, àwọn Òjé, àwọn tí ó wà ńbẹ̀ nìyẹn. Perhaps bóyá kan lè rí ilé kan àbí méjì tó jẹ́ ti main Ọ̀yọ́ ní ibẹ̀ but majorly àwọn ará Òwu ìgbà tí Òwu got destroyed ní 1825 majority of àwọn ará Òwu ìgbà tí àwọn kan sún wá sógbèrè ní Ìbàdàn bí àwọn kan náà sún padà sífẹ̀. So gbogbo wọn yẹn ni wọ́n wá páàkì papọ̀ wá síta níbi tí à ń pè ní Mọdákẹ́kẹ́ ń fẹ̀nsìn. So ló yẹ pé irú àwa kan àwa rí àwọn tí wọ́n wà ní Mọdákẹ́kẹ́ as the same people like Ifẹ̀, Òwu, everybody. So tagging them as one individual is just to create animosity. No, they are just everybody like all of us. So wá padà sórí point. I was hearing something like saying Ọ̀fin is kòtò. Ọ̀fin yàtọ̀ sí ọ̀fìn. Ọ̀fìn dòdò. Ọ̀fin dòré. Bí a bá sọ wípé ọlọ́fin ìyẹn tá à ń sọ ni wípé ẹni tó ní ààfin. Àmọ́ ààfin nígbà míì ó gùn jù ká sọ wípé ọ̀fin lọ. It's actually called àrọ̀fin. Mo máa ń pẹ̀rẹ̀ GH wà lẹ́ẹ̀kan fún W. Àrọ̀fin. Tẹ́ bá lọ sí gbogbo ilẹ̀ Èkìtì majority àwọn palace wọn lónìí ẹ wo àwọn signboard wájú ẹ rí wípé Àọ̀fin náà máa kọ síbẹ̀. Bí ẹ bá lọ sí gbogbo ilẹ̀ Ìlàjẹ majority wọn Àọ̀fin náà máa kọ síwájú. Táwa fi ń kọ́ nílẹ̀ Yorùbá ní ààfin ẹ rí pé Àọ̀fin làwọn kọ. Ní Oǹdó lọ́dọ̀ àwọn Àkókó máa lọ bẹ́ẹ̀. Even ohun tá à ń pè ní palace ní Benin Àọ̀fin ni. Àọ̀fin náà ni Àọ̀fin Olúbìní. Majority ẹ̀ ló dẹ̀ máa ní ẹnu wá. Majority àwọn old palaces ló máa ní ẹnu wá. Now kí ni wọ́n ń pè ní Àọ̀fin? Replica. Ibi tí wọ́n kọ́kọ́ nígbà tí wọ́n ṣe central government ní Ifẹ̀ látijọ́ ìyẹn níbi tí wọ́n ń pè ní Mọ̀kímọ̀rẹ̀rẹ̀. Mọ̀rẹ̀ sì wà ńbẹ̀, Mọ̀rẹ̀ náà ló ń jẹ́ Mọ̀rẹ̀rẹ̀, akékúrú Mọ̀rẹ̀rẹ̀ ni à ń pè Mọ̀rẹ̀. Látijọ́ pàtó ń ṣe central government. Ibi tí wọ́n fi capital sí gangan fún Ifẹ̀ láyé àtijọ́ Ọ̀fin náà ń pè. Ọ̀fin. Ṣẹ́wárí ibẹ̀ ni wọ́n kọ́kọ́ kọ́ ilé alárànbarà sí. Ilé tí wọ́n dá àrà sí lára. Ṣẹ́rí torí pé wọ́n dá àrà sí lára yìí ni wọ́n sọ wípé ibi tí wọ́n fín, that is tí wọ́n fi bátànì sí, ilé tí wọ́n fi bátànì sí lára tó fi differentiate ẹ̀ lára àwọn ilé tó kù nílùú. So gbà tó wá di ọjọ́ iwájú tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn ń kúrò wọ́n lọ tẹ̀lú wọn dó, wọ́n wá ń fún wọn ní right láti jẹ́ olórí níbi tán bá wà. Àwọn yẹn fúnra wọn máa wá ń wo replica ohun tó wà ní Mọ̀kímọ̀rẹ̀rẹ̀ ń bí, wọ́n máa wá lọ túnṣe, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ padà níbi tán wà, kọ́ ilé yẹn náà kó lè yàtọ̀ síta àwọn tó kù.
as if copying ohun tó wà ní Ọ̀fìn. Wọ́n make replica àti. So náà ṣe sọ wípé ohun tí wọ́n wò nǹkan tó fínfín tó wà níbẹ̀ yẹn tí wọ́n wò tí wọ́n padà replicate níbi tán wò tán lọ. So ẹni tó bá wà níbẹ̀ yẹn then òun náà níbi tó wà Aláọ̀fin ni àbí Ọlọ́ọ̀fin Aláọ̀fin continuously. Parapétu tí mo pè ní òpìtàn Yorùbá lẹ́ẹ̀kan àbí gbogbo ilẹ̀ sọ wípé Ọlọ́ọ̀fin àbí Aláọ̀fin ni ẹni tí wọ́n ń pè ní Ọ̀ràngún. A ní Ọlọ́ọ̀fin ẹ̀yìn wàràn, Ọ̀ràngún ọmọ Gbọ́lá gboyè. Ẹ rí pé wọ́n pè ní Ọlọ́ọ̀fin, ìyẹn Ọ̀ràngún. Bí ẹ bá wo Ọlọ́ọ̀fin ní Lóró, ìyẹn Ọlọ́wọ̀ fún rẹ̀. Alára Ọlọ́ọ̀fin ni, Ajérò Ọlọ́ọ̀fin ni, títí tẹ́fi lọ dé ọ̀dọ̀ àwọn tí a ń pè ní Ọwájùmú. Wọ́n ti ẹ̀ sọ pé Ọwájùmú Ọlọ́ọ̀fin Pàkan Àdìmúlà Òkè, Pàkan Àdìmúlà Òkè. Gbogbo àwọn orúkọ yẹn ìgbà tó wá yá tó di wípé gbogbo ẹ̀ ń dàrú mọ́ra wọn, olúkúlùkù wá ń pa general Ọlọ́ọ̀fin tì, wọ́n wá mú orúkọ ìlú wọn wọ́n àtàṣẹ. So ló fi jẹ́ pé title ọ̀pọ̀ wọn nísìn a sọ wípé Aláké, a sọ wípé Ọ̀ṣìnlẹ̀. Látijọ́ kò sí tí ń jẹ́ Ọ̀ṣìnlẹ̀, Olókò ló wà, Olú Okò. Olú Okò ni Ọ̀ṣìn ní title Ọ̀ṣìnlẹ̀. Ọ̀ṣìnlẹ̀. Àmọ́ kí ni tán fi pè ní Ọ̀ṣìn ilẹ̀? Ọ̀ṣìn òkè wà. Ọ̀ṣìn simply means governor. Ọ̀ṣìn ò kì í ṣe ọba, ṣùgbọ́n governor tí ó ń ṣojú ọba níbòmíì. Ní Fẹ̀láyé àtijọ́ àwọn kan wà tí wọ́n á pè ní Ọ̀ṣìnọ̀rà, like Onídò, Ọ̀ṣìnọ̀rà. Onídò Tífẹ̀. Onídò Nífẹ̀ àti anywhere àtàwọn ọmọ Onídò bá ti wà. Ọ̀ṣìnọ̀rà náà jẹ́. So túmọ̀ sí pé bí ìgbà tí a ní emir nílùú kan, ẹ bá ti gbọ́ tán pé nìkan ní emir, ẹ lọ wò ṣé wù wà níbì kan, Sultan wà níbì kan tí òun dáhùn padà sí. Emir yẹn lè wà ní 1000 kilometers away from that Shehu or Sultan. Ẹ bá ti lè gbọ́ emir, ọ̀gá ẹ̀ wà níbì kan. Okay, emir kéré sí. Okay. Ọ̀gá ẹ̀ wà níbì kan. Sultan lójú gbogbo wọn lọ àbí. Okay nìyẹn. Okay. Ani Sultani. That is, tẹ́ bá dẹ̀ wo gbogbo ọlá àti iyì yẹn náà máa fún ẹ nìyẹn. Okay. Ṣùgbọ́n ẹ wá lè pe òun náà ní emir. Tẹ́ bá wá ń sọ̀rọ̀ nípa theocracy, ó lè sọ pé emir lò náà. The same thing náà la nílẹ̀ Yorùbá. Ta ní Ọlọ́fin, ta wá ní àwọn Ọlọ́fin. Ọlọ́fin mélòó? Ọlọ́fin pọ̀, mo ti má pẹrẹ wá nísìnyí. Mo ní Ọ̀ràngún Ọlọ́fin ni, Alára Ọlọ́fin ni, Ajérò Ọlọ́fin ni, even Ọba Àbíní. Tá bá sọ̀rọ̀ pa Alára, ṣé à ń sọ̀rọ̀ pa Ìlaramọ̀kín? Ìlaramọ̀kọ. Ọlọ́fin ni. Ọlọ́fin ni. Bàbá ń sọ̀rọ̀ nípa Aláàyè, Ọlọ́fin ni. Bí a bá ń sọ̀rọ̀ nípa Ẹlẹ́kọ̀lé, Ọlọ́fin ni. Bàbá ń sọ̀rọ̀ nípa Olúùsà, Ọlọ́fin ni. Ìyẹn Olúùsà tí mo mẹ́nu bà, ìlú kan wà tí wọ́n ń pè ní Ìsà Alásìgìdì àbí Ìmẹ̀sí Èkìtì, nítòsí àwọn Àkókó lọ́hùn. Ìlú yẹn ancient town ni, Ùsà náà ń pè láyé àtijọ́. Kò kí ń ṣe Ìmẹ̀sí ilé. Kì í ṣe Ìmẹ̀sí ilé, kì í ṣòkè Ìmẹ̀sí. Eléyìí wà Èkìtì náà ló wà, bẹ́ẹ̀ to the boundary ló wà àti Oǹdó. Ó dẹ̀ ṣe wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Àwọn èèyàn wà ń bẹ̀. So lára àwọn ìlú tó ti pẹ́ jù lọ nílẹ̀ Yorùbá òun ni Ìmẹ̀sí Lásìgìdì wà. So Ọlọ́fin lọ́ba bẹ̀ láyé àtijọ́ ló náà ń jẹ́. Reason ni wípé it's like àjọ ní property yìí, royalty yìí, then èmi separate mú lọ báyìí. Àmọ́
ìwọ tó lọ bá yẹn àtèmi tí mo lọ bá yẹn àjùra. So tí wọ́n bá jẹ́ tó ti ní palace níbi tó wà, then èmi náà ti ní palace níbi tí mo wà. So palace oníbi tó wà yẹn ti fẹ́ di Aláọ̀fin. Tèmi náà wà ńbẹ̀, so èmi náà di Aláọ̀fin. So the same title yẹn àjọ ní ni. Kí ni ìyàtọ̀ Aláọ̀fin àti Aláàfin tọ̀yọ́? Kò sí yàtọ̀, contraction ni. Ọlọ́ as in old tongue. That's when they say ọ̀nẹ́, ọ̀nẹ́nẹ́. So wọ́n contract sójú kan, wọ́n wá sọ wípé ọlọ́, as if to say ẹni tó ní ààfin náà o. So níbi tí mo wà yìí náà, èmi náà ti ní ààfin. Níbi tí yẹn náà wà lọ́hùn, òun náà ti ní ààfin. So each person tó ní ààfin tiẹ̀ is Ọlọ́fin. It's Ọlọ́fin. So depending on the tongue, tẹ́nìkan fi wá pronounce, that's history. Then ọ̀fin wá yàtọ̀ sí ọ̀fin. Ọ̀fin ní kòtò, wọ́n á ní ó jìn sọ́fìn. Tẹ́nìkan bá jìn sí kòtò, ní Ọ̀tà a ní ṣé kòró ọ̀tún, dàbí kòró ọ̀tún là ń pè é. Ibi tó ń pè ní kòró ọ̀tún ní Ọ̀tà, ọ̀fìn nìyẹn. Ọ̀fìn béèyàn bá jábọ́ sínú ẹ̀ ó jìn sọ́fìn nìyẹn. Ọ̀fìn nílẹ̀ Yorùbá ò wá túmọ̀ sí kòtò téèyàn lè fojú rí nìkan. Ó lè jẹ́ kòtò tẹ́nìkan wéwèé kalẹ̀ kẹ́nìkan lè kó sí, bí kéèyàn kan dẹ wá jàǹbá kékeré kan, tẹ́nìkan bá ti kó sí, ó jìn sọ́fìn náà ni. So ọ̀fìn nìyẹn dòdò, ó yàtọ̀ sí ọ̀fìn as in palace or decorated house. Kì í ṣe big deal, it's decorated building. That is ọ̀fìn, àwọn ilé tán fín. Kó lè yé mi dáadáa, Ọ̀rànmíyàn oyè wo ló jẹ? Ọ̀rànmíyàn was a prince, ọmọ ọba ni. Nígbà tó di ọba tán. Ṣé tó jọba nífẹ̀ẹ́? Ìgbà tó jọba nífẹ̀ẹ́. Automatically Ọlọ́fin ni. Ọlọ́fin. Exactly. Lọ́yọ̀ ńkọ́? Automatically Ọlọ́fin. The same thing ni. As long as another palace ti wà lọ́yọ̀. Okay. So automatically he becomes Ọlọ́fin. Òun ló dẹ̀ But Ọlọ́fin over the people there. Okay. So Ọlọ́fin yẹn ló change sí Aláàfin ní Ọ̀yọ́. As in later on. Okay. When nígbà tí èdè bẹ̀rẹ̀ sí ní di pé ṣé mọ̀ nígbà tó yá, àwa tá a jẹ́ Ọ̀yọ́, a ní little confrontation pẹ̀lú àwọn Núpé láyé Kábíyèsí Onígbògí. So ìyẹn kọ́ sí pé àjà, then àwọn Núpé win. So a ní láti fi hold Ọ̀yọ́ sílẹ̀ lọ sọ́dọ̀ àwọn Bàrìbá. We were there about 70, 80, 90 years. So ṣé mọ̀ mix up yẹn máa wáyé. So bá tiẹ̀ keep language, ó wà mixed up. So while returning, not the pure one. Okay. So we're speaking the mix-up language. So in that case rather, Ọlọ́fin àbí Ọlọ́ọ̀fin could metamorphose into Aláàfin. Okay. Just little change of pronunciation. Interaction that ní pẹ̀lú àwọn Bọ̀gú ló fà. Just little. Kò sí yàtọ̀. A gbà wípé èdè Ọ̀yọ́ ni Yorùbá lè ní. What? Àwa gba àwọn èdè mi fẹ́ mention but àwọn èdè mi bí èdè àdúgbò bá a ṣe ń rí nìyẹn wọ́n á sọ pé tó bá ti kọ́ a sọ pé èdè Ọ̀yọ́, so èwo gangan ni ló correct pẹ̀lú iṣẹ́ ìwádìí tẹ́yìn ti ṣe. Wá kì í ṣe ọ̀dọ̀ èmi nìkan, tí ẹ bá wo ìwé yìí tó ń pè ní Oríta Bọ̀gú, tí gbàgbé orúkọ bàbá ẹ̀ tó kọ́ ń sìn, ó ń sọ̀rọ̀ nípa èdè Bọ̀gú. Ó wá compare èdè méjì bọ́n ṣe ń sọ ní Ṣàbẹ́ àti Nínìkì nílẹ̀ Bọ̀gú. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn Bọ̀gú ló wà nínú èdè Ṣàbẹ́. Fún àpẹẹrẹ ọmọkùnrin àgbà Bọ́ni náà ń pè lédè Bàrìbá, Bọ́ni náà là ń pè ní Ṣàbẹ́. Wọ̀rú ọmọkùnrin mi náà tún ni, Wọ̀rú náà là ń pè ní Ṣàbẹ́. Ẹni tí ó bá wá gbé ní Ṣàbẹ́ tó ń sọ èdè Ṣàbẹ́, àwa tá jẹ́ Yorùbá ń bí a sọ wípé a branch of Yorùbá language, dialect Yorùbá ló ń sọ,
whereas àwọn ará Bọ̀gú náà lè sọ wípé dialect Bọ̀gú ló ń sọ torí much of àwọn ọ̀rọ̀ wọn náà wà nínú the same ọ̀rọ̀ yẹn. Ohun tó yẹ kí n máa sọ báyìí ni wípé ìtàn ò kí ń it shouldn't go for it should not be a biased thing. It should go straight sí bó ṣe wà. Ìyẹn ìtàn fúnra ẹ̀ gangan kò in short kò gbọ́dọ̀ appear bí ẹni wípé it's still thing. Not at all. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní pure Yorùbá tá à ń sọ lónìí Abẹ́òkúta náà jókòó ni wọ́n ti kọ àwọn nǹkan kan. Ṣé ẹ gbàgbé pé Henry Townsend ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀wé ìròyìn as far back as 1857. 1857 kò sẹ́ni tó ń sọ èdè tá à ń sọ yìí bí mi ṣe àti ń ṣe jọ sọ Yorùbá kò sí. Àyàfà àwọn Òwu ni wọ́n ń sọ closer to it. Yes, àwọn Òwu nìkan ni wọ́n ń sọ closer to it. Ẹ bá sì fẹ́ wò wọ́n sì wọ́n maintain ẹ lọ sí Abẹ́òkúta kẹ́ gbọ́ bọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ lọ sórí ilé Òwu kẹ́ listen sí wọn ẹ lọ sọ́dọ̀ àwọn tó wà ní Ìjẹ̀bú yẹn náà Òwu Kìjà ẹ listen sí wọn. So omi pé mọ̀ Ìjẹ̀bú ń sọ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni o Èkìtì ń sọ Ìjẹ̀ṣà ń sọ Ìjẹ̀ṣà Ẹ̀gbá ń sọ Ẹ̀gbá ẹ̀. And then àwọn tó wá láti Ọ̀yọ́ nígbà yẹn were still speaking the original Ọ̀yọ́ dialect. Yìí tán ṣì ń padà sọ ní Ìṣàkí Ìgbẹ́tì Ìgbòho lónìí. Ètò ń sọ lọ́yọ̀ lé nìkan. What we call present Ọ̀yọ́ was combination of àwọn èèyàn àdúgbò. Okay. See, it was like this. When Baba Atiba became the Alafin, he made a decree within the people tí wọ́n jọ come together. Àwọn Baba Olúyọ̀lé, àwọn Baba Akunmi, then his own in-law Ọjà, àti àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan. Then àwọn díẹ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tí wọ́n náà tán wà ńlọrin. What I'm saying is this. Baba wa sọ wípé ẹni tó bá fẹ́ within 20 kilometers radius could come into Àgọ́ láti máa wá gbé pẹ̀lú òun. Now why saying that? Àwọn Ìjàyè tó jẹ́ pé èdè Gbàgùrà tó súnmọ́ t'Òwu, Òwu àti Gbàgùrà ní alẹ́ the same dialect náà ń sọ. So Gbàgùrà tó súnmọ́ t'Òwu, òun làwọn ará Ìjàyè ń sọ. Òun náà ń sọ. Bẹ̀ẹ̀tì níjàyè ara wọn díẹ̀ náà tó jẹ́ pé ará Òkè Ògùn ni wọ́n tí àwọn náà ò tí lè change tongue wọn táwọn náà ń gbé ní Ìjàyè. But majority of Gbàgùrà people ló jẹ́ pé bí Òwu ṣe ń sọ̀rọ̀ làwọn náà ṣe ń sọ. Irú ọ̀rọ̀ ẹ máa gbọ́ ní ṣe mọ̀ pé tó bá yẹ pé à ń sọ Èkó nísìn ìyẹn la máa sọ èmi nìyẹn. But tẹ bá gbọ́ original tí wọ́n wá ní àwa nìyẹn. Àwọn èdè yẹn ètò wà láàrin ibi tí Òwu ti pọ̀ gbogbo ibi tó ń pè lájà àwà Kúta Léogbó Ọ̀gbàgbà àárín yẹn lọ bẹ́ẹ̀ yẹn èdè Òwu everybody wọ́n sọ padà sórí ilé Òwu èdè Òwu everybody wọ́n sọ máa bọ̀ ní gbogbo apá ibi tá à ń pè ní Ẹ̀rùnmú nìbàdàn then gbogbo àwọn ìlú yẹn Òwu ni wọ́n sọ ìgbà tán tún wá push wọn lọ s'Abẹ́òkúta majority wọ́n tún wá pọ̀ so tẹ́ ẹ bá jálejò nílùú kan táwọn tẹ́ ẹ bá nílùú yẹn jẹ́ 50 tẹ́yìn wádé tẹ́ ẹ jẹ́ 550 mo kàn fún yín ní just 20 years or 25 years èdè tẹ́ ẹ mú wáyẹn làwọn aráàlú yẹn máa sọ torí ẹ máa bo àwọn yẹn mọ́lẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ti ń bímọ èdè yẹn náà ló máa cover Òun ló cover much of àwọn èdè so gbàtẹ́lẹ̀ yìí wá láti Òjé torí the same èdè náà lòjé ń sọ Ìgbọ́n ni o Ìrẹsà ni o Òjé ni o bó ṣe jọ wà ní axis ara wọn yẹn Gbàgùrà pẹ̀lú Òwu bákan náà ń sọ̀rọ̀ so some of them came Òjé Ìgbọ́n Ìrẹsà àwọn Òwu they came into the present Ọ̀yọ́ so they formed the majority wọ́n drag àwọn tó wà ní Ìgbòho kan wá little in short I think one family or two or thereabout náà wá so meaning wípé àwọn tí wọ́n dẹ̀ wá láti Ìlọrin ń sìn wọ́n ti ń sọ àṣàn Ògbómìnà àwọn Ìlọrin láyé àtijọ́ ò kì í sọ real Ọ̀yọ́ because majority wọn Ìgbómìnà ni wọ́n Ìlọrin majority àwọn tó wà ní yẹ́pọ̀ pé ibi tí odò àṣà wà báyìí láyé ìsìn yìí tẹ́ bá ti gbé Ìlọrin dáadáa à ń pè ibìkan Unity tó odò àṣà ti ń ṣàn bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti ń cross sódì kejì ilẹ̀ Ìgbónà lẹ́wà láyé àtijọ́ ilẹ̀ Olúpọ̀ nìyẹn
mi ò sọ pé sìn o. So ó mi pé ó difficult fún each person kan láti sọ pé ibi mo ti wá ibi tó ń bá bí ẹ sí tó dàgbà sí. That is it. O lè máa sọ pé Ọ̀yọ́ ni mí Èkìtì ni mí ibo ló mọ̀ tí àwọn generation mẹ́rin márùn-ún ti wá. ẹ ti get you now come back to my point. That's why when somebody tell me that ẹ̀yin Ẹ̀gbá burú màá bá wọn fi kún màá ní bóyá ìdí tán fi ń sọ pé òru là ṣìkà ni ẹni tó ṣe lọ́sàn-án gangan ò ní fara rẹ̀ lọ. Màá dẹ̀ máa lọ bẹ́ẹ̀ tí èmi àti ẹ̀bá jókòó wọ́n náà wọ̀n náà sọ pé ẹ̀yin Ẹ̀gbá burú fine. Ìgbà tí gbogbo ẹ̀ dàrú tá a fẹ́ fọ́ọ̀mù Abẹ́òkúta we from Yewa axis àti àwọn tó wà ní major inúgbó Ẹ̀gbá la come together láti fọ́ọ̀mù Abẹ́òkúta. Mẹ́ta sá ti yá sí lẹ́yìn ogun Ìjàyè ní 1865 majority àwọn tí wọ́n jẹ́ Ẹ̀gbádò they return back to their home torí pé wọ́n ní include wọn nínú royalty tán bẹ̀rẹ̀ sí ní create lẹ́gbàá so wọ́n rí padà sílé ní majority àwọn tí wọ́n ń pè ní Ẹ̀gbádò ń sìn àbí Yewa ń sìn fi move out from Abẹ́òkúta again láti lọ padà sí ibi tán ti wá sábẹ́òkúta ìyẹn orílẹ̀ wọn majority ò mọ̀ yẹn. No, so if I say I'm an Ẹ̀gbá person so my great grandfather mi wọn ò bí sẹ́gbàá ó lọ sí Abẹ́òkúta ni wọ́n dẹ̀ jọ create ẹ̀ ìgbà tó rí pé wọ́n ní fi òun sínú royalty ó dẹ̀ padà sí ibi tó ti wá. But wọ́n tún máa ń sọ pé àwọn Ọ̀yọ́ ló wà ní Yewa. Just like you mentioned ṣebí ní ìlú mi gangan there is a very large quarter called Owu is in Yewa. Ṣọ́yọ́ nìyẹn. He's an Owu person now. They are from the leader is an Owu person. The town is an Owu town. So everybody is look. We are just together. Kí wá ní nǹkan tó ń kí là ń jalè lórí. Kò sẹ́ǹsì. Kí ló tá à ń fi ìtàn fẹ́ máa da nǹkan rú fúnra wa. No. Nígbà míì ni mo sọ wípé ṣé ìtàn lẹ́lòmíì ń sọ àbí there is something behind it. Who shall I ìtàn wo ni mo fẹ́ sọ nsìn tí kò ní kanra wọn ẹgbàá tí sọ látàárọ̀ ṣe mọ̀ pé à ń mú síra wọn ni now my own grandfather is a Yewa person that's maternally bẹ́ẹ̀ Balógun Ọ̀fà òun ni bàbá tó bí bàbá yẹn. They migrated from Ọ̀fà down to Yewa. So títí dọ̀la tán bá pàdé ara wọn ọmọ ọlọ́fà mọ́jọ. So oríkì nìkan ló kù tán lè fi trace. Gbogbo wọn fi máa kíra wọn. And they are in Yewa o. Fine, being an ọlọ́fà mọ́jọ has a relation with Ọ̀yọ́. That's good. There are àwọn tí wọ́n kì ní kí ni wọ́n ṣe ń pè kí ni kan fi Ìlàrẹ́. I think there is a town called Ilobi or thereabout. Ilobi wà ní Ìjẹ̀ṣà area. No, another one is in Yewa. Is there? Then we have a town like Irinja. We have a town like Ijana. Those towns were ancient towns. Àwọn ìlú tí mi ò tẹ́ gbọ́. Very ancient towns. Táwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀. Were far older than Abẹ́òkúta ní fún Ọ̀yọ́. But there was a time nígbà tí Ọ̀yọ́ fẹ́ ṣèjọba tán fẹ́ ṣe òwò pẹ̀lú àwọn òyìnbó. Wọ́n annex larger part of Awori and Ketu territory. So Ọ̀yọ́ came. Ketu Benin. Ketu, yes. Okay. Ketu has territory from Benin. Ó kùn díẹ̀ kí èèyàn wọnú Abẹ́òkúta báyìí ní territory Ketu ẹ̀ṣẹ̀ dúró. But larger place tán pè l'Ẹ̀gbádò ń sìn belongs to Ketu. To the north. In fact, anything after Ibara, back bẹ́yẹn ilẹ̀ Ketu ni. Anything láti Ibara lọ bẹ́yẹn padà sójú òkun àwọn Àwórì náà ní. So níbi àlà yẹn iṣẹ́ mọ̀ Ọ̀yọ́ very perfect kingdom. Ìgbà tó ń bọ̀ wọ́n move in deeper into Ketu, not deeper into Àwórì. Wọ́n kàn lọ báyìí ní territory ní boundary àwọn méjèèjì
very close to river Yewa, so ẹgbẹ́ náà gbà because àwọn ń lọ ṣe nǹkan pẹ̀lú òyìnbó ní etí òkun ni but tọ́wọ́n bá annex àwọn ibẹ̀ yẹn wọn ò ní jẹ́ kí flow movement wà from Ọ̀yọ́ to the coast, so that's why tí wọ́n fi annex àwọn existing town tí Ìṣọ̀yọ́ ló ní, and in that case ìgbà tí wọ́n ti annex àwọn wá fàjẹ́lẹ̀ síbẹ̀. Ẹ bá ti ara jẹ́lẹ̀ Ọ̀yọ́ ẹ ti mọ̀ pé Ọ̀yọ́ ló ní authority ń bí báyìí títí ló fi lọ dé etí òkun. It was a simple history kì í ṣe wípé torí hatred fún àwọn ará abẹ yẹn bẹ́ẹ̀ torí kí Ọ̀yọ́ fúnra ẹ lè survive lókè lọ́hùn, and ẹ dẹ̀ notice pé Ọ̀yọ́ gbìyànjú wípé òun ò break age long tradition of the southern people tí wọ́n regard as their ancestors. It is easier for Ọ̀yọ́ because after all ṣe bí Ẹdẹ wà lára ya territory tí Ọ̀yọ́ ń control, so Ọ̀yọ́ kù láti Ẹdẹ pé ó yá Ẹdẹ ẹ jẹ́ ká la ọ̀nà bẹ́ẹ̀ yẹn lọ sí etí òkun kẹ́ gbàgbà Ifẹ̀ gbẹgbẹ Oǹdó wọ́n ti dé etí òkun náà nìyẹn náà, but they did not do that because that would be against the tradition. So it means Ọ̀yọ́ kept the tradition, not as the way people are saying it now. They never break that tradition. Even tabari ìkọ̀ọ̀kan tàbí méjì nínú àwọn ọba tó jẹ lọ́yọ̀ọ́ nígbà kan tí personal ambition fẹ́ clash pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti tún ṣe. They never did that. In short, it has never happened pé Ọ̀yọ́ declare ogun sí anywhere near àwọn tó jẹ́ family ẹ̀. Instead, he will send soldier to their aid. So ìtàn kò títì báwọn èèyàn ṣe ń sọ yẹn, it is all to favour them. That's what I've survived gan. Àbí amẹ́ni ni wá mélòó ni wá. Tẹ́ bá wo territory tí ẹ ń pè ní territory Yorùbá lónìí díẹ̀ ló fi tóbi ju Niger State lọ. Fact ibẹ̀ ni mò ń sọ yìí. In fact tá a bá had the Lagos State and kó gba àwọn ilẹ̀ wa tó wà ní Kwara tá kò mọ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa tóbi ju Niger State. A state. But ilẹ̀ ni mò ń sọ yẹn o níbi tí wọ́n occupy. Bó lè jẹ́ pé thank God pé individual one tribe lápẹ̀ra wá ń sìn lórí ilẹ̀ yẹn. Bẹ́ẹ̀ láyé àtijọ́ Kwara Niger State lè nínú pé wọ́n ní àwọn Bọ̀gú, wọ́n láwọn Bàṣà, wọ́n ní Kàkàndá, bẹ́ẹ̀ tí ilẹ̀ tán occupy state ẹyọ kan yìí kékeré ní gbogbo ilẹ̀ Yorùbá fi tóbi jùlọ. Gbogbo tó ń jẹ́ ilẹ̀ Yorùbá. Tó ń jẹ́ ilẹ̀ Yorùbá. Kékeré ló fi tóbi jùlọ. Because tẹ́ bá wo ìkan 73,000 kilometers square, the other one 75. But tá bá wá lọ mú ṣe ko wọn kin ka Kwara mọ́ wa. Tá bá lọ kó gba àwọn ògbónà Kwara wá ńsìn. Tá mú Lagos State náà. Táwọn ògbónà yẹn wọ́n ṣe Yorùbá. Yorùbá ni wọ́n bẹ ṣe mọ̀ bọ́n ṣe pín. Okay. Wọ́n ṣe pín sí. Wọ́n ti tún pín. Tí wọ́n sọ pé àwa kan west, àwọn kan kí ló ń pè mid belt. So bẹ́ẹ̀ bá ká wọn yẹn mọ́ then àwa fi díẹ̀ ju Niger State lọ. Ibi tí mo wá ń sọ̀rí báwo la ṣe wá survive, because at a point we became a block. So tí problem bá dé sí Kétu á ránṣẹ́ sí Ṣàbẹ́, tí àwọn kan bá fẹ́ wá bá Ṣàbẹ́ jà, Ṣàbẹ́ á sọ fọ́yọ́ Ọ̀yá wọ́n fẹ́ bá yín jà ẹ jẹ́ n fi ọmọ ogun ránṣẹ́. Tán bá wá ṣe bẹ́ẹ̀ tán gbogbo tán bá wá rí kó lọ́hùn wọ́n á wá fi gift ránṣẹ́. Tí Ìjẹ̀ṣà bá fẹ́ jà á ránṣẹ́ sí Benin pé àwọn Tápà fẹ́ bá mi jà mí báyìí, Benin á send ọmọ ogun tá wá help Ìjẹ̀ṣà. Fine, bá a ṣe ń ṣe nìyẹn. Wọ́n jọ. Yes, torí pé wọ́n ní ancestral connection. That ancestrality. Tí wọ́n recognize. That ancestrality là ń punch ń sè. Ìṣàfẹ́ severe ẹ̀ ni. Because torí wípé a wò pé ojú ti ńlá, báwo ni somebody has right to somewhere which I have right to. Okay. So and this day it's like I'm not having right to that place again.
tó ká kó fẹ́ jà fẹ́ tọ́ ẹ. So in that case, let me kuku be on my own, let the other people be on. All this one, kàkà kí kìnìún ṣàkápọ̀ ẹkùn. Bẹ́ẹ̀ ẹkùn àti kìnìún ológbò náà làwọn méjèèjì. Cat family ni. So tẹ́lẹ̀ rí nígbà tí kìnìún tó ń ṣàkápọ̀ ẹkùn, ṣé kìnìún ní pẹran jẹ fún ẹkùn ni? Ẹkùn náà ní pẹran jẹ fẹ́kùn. Torí kan wà tí ò ní jẹran àkàsì, ìkan wà jẹ tàná. So àti pé béèyàn ò bá fọgbọ́n ṣe, a kàn máa lura ẹ̀, a máa padà lu ara ẹ̀. Tó bá dẹ̀ yá, àwọn kan fọwọ́ lẹ́ran máa wò tó wọ́n mọ̀ bí tí yóò wò sí. Ló fi jẹ́ pé ní gbogbo ohun tá a bá sọ tó bá ti dọ̀rọ̀ tán, ṣe rí ibi tó sòyàn pọ̀ yẹn lèyàn á tẹnumọ́. Ìyẹn ò túmọ̀ sí wípé táyà bá fẹ́ sọ̀rọ̀ nípa bí tàn ṣe rí gangan kéèyàn má sọ ọ́, èèyàn á sọ. Mo bẹ́ẹ̀ ṣe ń sọ náà, ọgbọ́n tẹ́ máa fi gbé kalẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ sí ọgbọ́n ẹni tí ò mọ̀ ń pa ẹ̀. Then iṣẹ́ ìyàn àgbàlẹ̀tù, iṣẹ́ ìyàn ó gbọ́dọ̀ fi yàn hàn gẹ́gẹ́ bí ohun tó ń pè ní professional àti onílàákàyè. Jẹ́ kí n sọ nǹkan kan. As a journalist, we were trained journalists, certified journalists, myself. And láti mid-90s ni mo ti wà radio, beginning from OGBC. Gbogbo profession ló ní ethics tiẹ̀. Tẹ́ bá dẹ̀ wá notice, ẹ rí wípé iṣẹ́ ìròyìn òun nìkan ló wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ bá mú kéèsì ẹ lọ kéèsì, òun nìkan nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba dìídì sọ bí wọn ó ṣe ọ̀nà tí wọ́n á gbé gbà. In fact, òun náà pè ní agbẹnusọ ìjọba orílẹ̀-èdè. Fourth essence of the realm. So ní gbogbo profession tó kù ní orílẹ̀-èdè yìí, journalism nìkan ni ìwé òfin orílẹ̀-èdè wa ló gbé báyìí, ló sì ṣàlàyé, ló fún ní ipò. Tí ẹnìkan bá wá ń sọ̀rọ̀ lórí àgbàgbé báyìí, everything tó gbọ́dọ̀ máa sọ gbọ́dọ̀ jẹ́ for the benefit of the populace. Tell them to promote unity. So they might promote unity. Not to mama division. At all. Bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ń sọ yẹn, then irú ẹni yẹn kò tí tá a bá rí lára àwọn èèyàn tí wọ́n sì ń lo àgbàgbé wa yìí, a jẹ́ pé wọ́n mọ òfin tó dè wọ́n, èyí tó tú wọn sílẹ̀. Ogun abẹ́lé tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kan, ẹnìkan ló lọ sórí rédíò tó lọ make careless statement tí close to 1 million people tí wọ́n pa wọ́n láàrin 3 months. Exactly. Just one person. Just one person. Yeah. Bẹ́ẹ̀ni, ẹ gbọ́ nínú process of filing a report as a reporter, tẹ́ ẹ máa send sí editor láti edit ní kíní, tí editor máa wá pass fún newscasting. Tí wọ́n bá ní èèyàn méjì jà ní Sabo, reporter yẹn tí ó jẹ́ professional reporter ṣeéṣe kó mọ̀ pé ẹ̀yà méjì, 2 tribes làwọn tán jà. Bẹ́ẹ̀ láyé kò gbọ́dọ̀ report ẹ̀ pé ẹ̀yà méjì ni. Ó gbọ́dọ̀ sọ fún wọn wípé àwọn èèyàn méjì ní misunderstanding, èèyàn méjì kò gbọ́dọ̀ mention ẹ̀yà yẹn. Lórí tó bá ṣe bẹ́ẹ̀, ó bá tún dákún wàhálà dé níbi kan nìyẹn. So the same thing náà lọ̀rọ̀ yìí. Why will I speak of Alara, which I'm still going to say much about today, and Ajero, and Onagun, without telling people who they are? Bí a ká fi yẹn wọnú àwọn Èkìtì, ọ̀rọ̀ Ọ̀yọ́, Ifẹ̀ la máa sábà gbọ́. Ẹ jẹ́ àti ẹ̀ sọ̀rọ̀ nípa Èkìtì, the Èkìtì people. Okay. Wow. Èkìtì. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn
tá ń pè lẹ́kìtì. A kàn lo orúkọ láti fi identify wọn. Nígbà kan kò sí tó ń jẹ́ Èkìtì. Àwọn ìjọba la ní lápá bẹ̀yẹn. Lápẹẹrẹ, mo ti fún yín lápẹẹrẹ Ùsà, which is Lásìgìdì. Ìkan lára àwọn ìjọba tọ́jú ẹ̀ ti pẹ́ lẹ́kìtì ni. Ẹ̀sún, ìyẹn ibi tó ń pè l'Adó Èkìtì ń sìn. Ẹ̀sún ló ń jẹ́, kò kí ń ṣe Adó Èkìtì. Tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. Then Ìkọ̀lé fúnra ẹ̀. Ìkọ̀lé wà, ó sì láwọn Sọ̀ǹgbè tán yíká. Ọ̀yẹ́, Ààyè, ìyẹn Ifẹ̀ Ààyè, òun náà wà. Ọ̀hán,